irú àwọn tá wà ní overs ní sọ pé wà ní overs pé ká wá ra ẹyọ kan láìláì ẹ̀yin tẹ̀lé wà ní overs náà tó wù yín láti jẹ́ alágbàtà fún wa ẹ pè wá ẹ jẹ́ ká jọ sọ ẹ mẹ́sẹ̀gì wa lórí WhatsApp ẹ mọ̀ pé à ń sọ fáwọn èèyàn àní ẹ mọ̀ pé ẹ send mẹ́sẹ̀gì ní kọ́tà ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ ẹ send díẹ̀ sórí WhatsApp ẹ text ẹ báyìí ẹ̀yin náà máa rí bó ṣe rí kò sílùú tẹ́ ẹ lé wà tí ò ní kàn yín lára mi ò mọ̀ lùhùn yóò kàn yín lára tó yẹ láàfin sọ pé ẹ̀rí ń gba ẹ̀ra o ẹ̀yin tẹ́ jẹ́ chemist náà tó wù yín láti bá wa dòwò papọ̀ ẹ mẹ́sẹ̀gì wa ẹ á kó sọ́dọ̀ yín á fi lè máa dápọ̀ ẹ̀ ṣùgbọ́n lọ́rin tẹ́ bá dé lọ́rin tẹ́ bá dé one step ẹ bá tẹ́ dé Fẹ́olú ẹ bá tẹ́ dé one step ẹ bá tẹ́ dé Adestar pharmacy ẹ bá tẹ́ dé Tuyi pharmacy ẹ bá tẹ́ dé Peace ẹ bá àwọn product yìí àgàgà àwọn lawafin àwọn kíní gbogbo àwọn àdúgbò yín tẹ́lẹ̀ tí ń ta bí àwọn kíní yẹn náà ẹ máa bá àwọn eléyìí náà ẹ máa bá ń bẹ̀ gbogbo ẹni tẹ́ wà ló bá tẹ́ wà ní kíní òní pálí yìí tẹ́ bá ti lè kó bí mẹ́ta láti kó fún yín ká tó lò tán ó tún fi tọrọ one stone náà báàgì kan ti tó fún ẹ wàá rọ máa lóní wọ́n kàn máa bẹ̀ kí mọ́ rẹ lágbájá kò lè rẹ̀ ẹ́ báwo ló sì fẹ́ rẹ̀ ẹ́ kò lè rẹ̀ ẹ́ ká tún gbọ́ olóòtú ẹnìkan ní pé kẹ́ pé WhatsApp number yẹn lẹ́ẹ̀kan sí. WhatsApp number yẹn lẹ́ẹ̀kan sí ní 090 20 17 19 99 WhatsApp number yẹn nìyẹn ẹ kàn test sórí ẹ wípé ẹ dákun fẹ́ ra product báyìí o ẹ ṣe forex score mo fẹ́ ra one stone báwo la ṣe ń ta o á dẹ̀ attend sí ojú ẹsẹ̀ náà la máa attend sí nǹkan tá a kò fẹ́ ni pé ẹ mọ̀ pé tẹ́bá ti sọ tẹ́bá ti jọ sílẹ̀ ẹ̀ á sọ bíi tí ẹ sọ àdírẹ́sì ẹ dẹ̀ bá bíbẹ̀ èló wa ni promo ń lọ lọ́wọ́ èló ni one stone èló ni báàgì one stone kan èló ni pálí lawafin iṣẹ́ rí ilé gbogbo ilé ń lé ẹ̀kọ́ ní lawafin ń lé ẹ̀kọ́ ní oní powder ó dẹ̀ ẹ̀kọ́ ní olómi àgàgà àwọn ọmọ kéékèèké tó pé wọ́n ìjẹkújẹ ó máa ìjẹkújẹ wọ́n ní tẹ́ bá ti tọ́ sínú síbí fún wọn tẹ́ gbé fún wọn láàárọ̀ tó tún dáàárọ̀ ọjọ́ kejì tí wọ́n mú ẹ̀rí gbé wọn máa ṣe kí ni ẹ̀rí bára wọn sí máa jòlò tálẹ̀ máa ta kébé wọ́n sọ yìí náà ọmọ kékeré lè lò dáadáa ó ti wà bó sì máa lò ọmọ kékeré dóòsì kan ní àgbàlagbà ní dóòsì mẹ́ta ẹ̀dẹ̀gbọ́ tẹ́ wọ́n fẹ́ lò tẹ́ fẹ́ lò wọ́n sọ yìí omi gbóná nǹkan gbóná oníkẹ́ fi lò ẹ lọ fò gbígbóná lò tí a gbé ewé àti egbò òun náà ni wọ́n fi ṣe tàtúrẹ́ lómi ń bẹ. James Ayọ̀bámi wọ́n níbo làwọn ti lè ríra ní Ògbómọ̀ṣọ́. Ní Ògbómọ̀ṣọ́ tó bá gbọ́ Ògbómọ̀ṣọ́ lẹ́wà ẹ máa lọ sí Làkà Òkété ní Ìjẹ̀rù ẹ máa ríra bíbẹ̀ kò sí púrọ̀ tẹ̀tẹ̀ wá débi bẹ̀ tẹ́ ẹ̀ lérí kò sí àbíkẹ́ máa lọ sí ọ̀dọ̀ bàbá wa Suleiman Ẹgbẹ̀jì tẹ́ bá ti dé ọ̀dọ̀ bàbá wa Suleiman Ẹgbẹ̀jì ẹ rí supamakẹ́tì kan lẹ́gbẹ̀ẹ́ níbi ọ̀dọ̀ wọn gẹ́gẹ́gẹ́gẹ́ kò sí púrọ̀ tẹ́ wá débẹ̀ tẹ́ ẹ̀dẹ̀ rí bíbẹ̀ náà ẹ̀yin tẹ́ wá wà nílọrin náà tẹ́ bá dé Asadam ó wà ní Asadam ó wà lásàdàm lẹ́gbẹ̀ẹ́ Ìyádòwú olóúnjẹ ó wà ńbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Ìyádòwú tẹ́ bá ti rí ẹ ti rí GSM film production ibi bẹ̀ ẹ máa bá ńbẹ̀ bá mú gbogbo ọ̀rọ̀ tẹ̀lé sọ yìí náà láìpẹ́ láì jìnnà ẹ máa rí wa wò kétékété lórí nígbà tí tẹlifíṣàn lórí StarTime ẹ máa rí wa wò à ń pòpọ̀ lọ́wọ́ ni ẹ máa rí wa wò ń bíbẹ̀ channel 137 ẹ máa bá bàbá náà pàdé bẹ̀ lójoojúmọ́ láago 7 ẹ lè máa bá wa náà pàdé níbi bẹ̀ ṣàtúrẹ́ lómi. wọ́n ní kẹ́ ẹ tún nọ́mbà yẹn pé díẹ̀ pé àwọn. pé ká pè díẹ̀ 090 20 17 1999 lẹ́ẹ̀kan sí 090 20 17 19 99 ṣàtúrẹ́ lómi ń bíbẹ̀ tí a ti wá rí báyìí òun náà wá ní wípé ó yẹ kí gbogbo wa ó yẹ kí a máa kí bàbá wa Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ó yẹ ká máa kí wọn kú iṣẹ́ ọpọlọ ní o kéèyàn tó lè gbé pródọ̀tì kéèyàn tó lè gbé jáde. Lawafin herbal mixture.
Lawafin ògbókò kí ètò òkè. Bẹ́ẹ̀ni o, fídí ní iṣẹ́ Lawafin herbal mixture lágbo ara. Ó yọ ara fọ̀dọ̀ tí a mọ̀ kankan. Ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí, ìbàràdì tó roni gorogo, ìfúnpá gíga, ibà typhoid. Ara ò jí pépé àbí ọmọkùn dáadáa. Ọkùnrin tí ò ní ṣiṣẹ́ akọni. Obìnrin tí kò sọ ẹ̀ṣẹ̀ ségesège. Lawafin herbal mixture ní kóòlò. Nàdàkìlù ló tẹ̀ gbà. Ilé-iṣẹ́ Sulawok Pharmaceutical Nigeria Limited. Ó wà #1 Ewu Olóyè Street. Ìtàsọ́ni Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀. Ló tún package ẹ̀. Telephone 070-4976-5304. Ó wà chemist àti pharmacy stores pé báwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀. Lawafin herbal mixture. Láwùjọ egbògi tó ṣe gbẹ́kẹ̀lé ní ẹgbà bẹ́ẹ̀. Lawafin herbal mixture ní ẹ̀rà. Ó ṣe wà ní páúdà ìyẹ̀fun. Bẹ́ẹ̀ ló wà lólómi. Iṣẹ́ rẹ̀ pé lágọ̀ ara. Ó náà lẹ ti gbọ́ yẹn, ẹ ti rí báyìí. Lawafin yẹn ó mọ̀ síṣẹ́ o. Lawafin yìí mọ̀ síṣẹ́ o. Ǹjẹ́ a tún ti rẹ́ lómi? Àwọn ará Èkó wọn ní ibo làwọn ti lè kó fà á. Ṣé promo tó ń lọ? Ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́, gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́, ẹ send message sórí WhatsApp tí a ti pè yẹn. Tẹ́ bá ti sọ àdírẹ́sì yín, yóò kàn yín lára dáadáa. Alọ́fíìsì sẹ́kọ̀ọ́ ẹ̀dọ́sán ṣùgbọ́n ètè mi fọwọ́ ẹ̀sọ̀ yà dáadáa nígbà lè máa lọ pé ó jìnà kínní kan ó jìnà sí wa ó ṣe gbá ó ṣàwo ó ní wípé ẹ ọ́dà fún láti ibẹ̀ náà ti gbé wá sọ́dọ̀ yín. Ẹ̀yin tẹ́ wá Ìbàdàn alọ́fíìsì Ìbàdàn ṣùgbọ́n ẹ ọ́dà fún tẹ́ bá ti ọ́dà fún wọ́n ó gbé wá bá yín níbi tẹ́ ẹ bá wà. Mi ò pẹ́ gbádùn mi wọ́n ó gbé wá bá yín níbi tẹ́ ẹ wà. Ìgbà kẹ́yìn lè gbádùn dáadáa mo là wá ṣe wà fún yín. Àwọn oníṣẹ́ méjì tá à ń ṣe bàbá wa Suleiman Ẹgbẹ̀jì wọn ò sùn nítorí ọmọ Nàìjíríà fún ìgbádùn wa. Ẹlòmíràn sọ pé àwọn ọgbà bàbá Suleiman Ẹgbẹ̀jì wọn ò píkì kọ́ wọn ò sì gba èrò pọ̀. Ṣùgbọ́n ìwọ tí àìsàn ń ṣe lára bí ìmọ̀ràn àìsàn tó lè ṣe ọ́ ìwọ sá àti tẹ́sítì wa pé àìsàn báyìí ní kíní kan báyìí àìsàn jẹ̀rẹ̀ typhoid oògùn ń ṣiṣẹ́ fún ó ti ṣiṣẹ́ fún gidi gan ẹbí ìmọ̀ràn àìsàn tó ń ṣe ẹ́ àní mo béèrè lọ́wọ́ bàbá wípé bàbá báwo lẹ ṣe rí àṣírí oògùn yìí torí oògùn yìí ti wà powerful. Tí wàá pọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ lórí atẹ́gùn ṣe bí àwọn ìjọba nígbà COVID-19 wọ́n ní wọ́n ní pé kí wọ́n lọ sí oògùn pé kí wọ́n lọ wá oògùn tó lè pa o wọ́n dà ní nǹkan tó ń ṣe wá o malaria ni o wípé ó ti ṣẹlẹ̀ rí o wọ́n dẹ̀ forí korí wọ́n mú lẹ́tà wá láti báǹkì wọn láti ṣe pé wọ́n dẹ̀ mú wá fún wọn bàbá dẹ̀ jókòó bàbá dẹ̀ ronú pé bàbá àwọn ti sọ ọrú nǹkan báyìí rí ìgbà tó mú odidi ìlú kan tó fẹ́ pàlú kan run nígbà yẹn ó ní nǹkan tó ń lò ó bàbá dẹ̀ gbé jáde kì í ṣe pé ọ̀rọ̀ wọ́n ní kẹ́mi gangan tó lò ó èmi gangan rí àwọn tó rẹ̀ tó lórúkọ tó ní orúkọ ní Ọ̀yọ́ state tó wá sọ́dọ̀ bàbá tí bàbá dẹ̀ fún wọn tó dẹ̀ ló tó ní ara mi yá wàá lo ogún àpò ẹni tó bá ti lò ó tó gbé ò bá ti bù ẹ máa dá owó ẹ máa dá padà fún ẹ máa yẹ kí ni máa dá owó ẹ máa dá padà fún ẹ. Ẹ wo ǹjẹ́ a tún rí ìbéèrè mi lọ́wọ́ ẹlòmíì. Rasheedat ti sọ wípé ṣé àwọn lè rí gẹ́gẹ́ bí distributor ní Ogun State. Yes wọ́n lè jẹ́ alágbàtà fún wa ní Ogun State ẹ kàn jẹ́ kí wọ́n á wá sọ́dọ̀ wa á jọ jókòó àwọn náà máa lọ sọ́dọ̀ wọn àwọn òbọ́dọ̀ wọn ṣe rí ìwọ́n tó fẹ́ jẹ́ alágbàtà fún wa ìwọ́n tó fẹ́ jẹ́ distributor fún wa tó fẹ́ gbé kinní kan send message sí wa á jọ jókòó wà á wọ ọ̀dọ́ ẹ torí àwọn kan ti wá ọjà tírélà kan náà gbé lórí one story tán ni àwọn fẹ́ bá wa tà á táwọn náà dẹ̀ fi inú tán wọn tán dẹ̀ gbé lọ dòní àárí wọn àwọn afẹ́ kó rí bẹ́ẹ̀ mo la sọ pé ẹ má gbé èèyàn kankan ẹ send message ni ẹ bá send message àwọn tó máa dá yín lò mo máa dá yín lò yóò dára fún wa o àní fi àìsàn àní fi lọ gbà o ìwọ tí nǹkan ọmọkùnrin ẹ rí pé mo tún sọ torí pé mo jọkùnrin wọ ọkùnrin tó ọ̀lẹ́ tàtẹ̀ kan lẹ̀ aya rẹ̀ ó dá aya aláya
girlfriend ó ní girlfriend lo àlùjọ gángan àlùjọ gbórúkọ ẹni àlùjọ gángan àtẹ̀kálẹ̀ ọmọ gbọ̀n ẹ wo yóò dára fún wa o yóò dára fún wa o ẹ jẹ́ kí a lò ó ẹ ká lò láwa fíìmù ní báàgì one stone ní báàgì ẹ̀ ní tàfin pákéjì ẹ̀ oníkálùkù ló ní báàgì wọn oníkálùkù ló ní báàgì tó bá máa gbé fún oníkálùkù lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ pè wá tẹ́ fẹ́ send message ẹ mọ̀ pé tẹ́ fẹ́ send message láti ra àwọn product wa 090 20 17 19 99 lẹ́ẹ̀kan sí 090 20 19 99 bàbá wa Suleiman Ẹgbẹ̀jì ti ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n ní ká kí yín pé ẹ ṣeun o pé a dúpẹ́ lọ́wọ́ yín ẹ má gbàgbé ìwọ tó láìkí péjì wa yóò dáa fún ẹ ọ ṣoríire kò ní bàjẹ́ fún ẹ ìwọ tó lọ subscribe sórí YouTube wa yóò dáa fún ẹ ọ ṣoríire ìbànújẹ́ ò ní jẹ́ tiẹ̀ ìdààmú ò ní jẹ́ tiẹ̀ ìwọ náà tó ọ̀dẹ̀sà tó subscribe tó láìkí péjì àṣepé fún ọ yóò dáa fún wọn náà o ṣùgbọ́n gbogbo tó subscribe tó ṣe kínní wàá jàǹfààní iléeṣẹ́ wa torí ìbéèrè ń bọ̀ orí WhatsApp lọ́dẹ̀ dáhùn béèrè sí tó bá ti dáhùn béèrè ó ti jẹ̀bú promo là ń ṣe lọ́wọ́ báyìí ọ̀dà tó bá dọ̀la ẹ̀yẹ́ ká fúnra wa ní assignment a wà pè wọlé tá a bá ti wá pè wọlé a wà béèrè lọ́wọ́ wa ẹ ká lọ subscribe sórí YouTube channel a wà béèrè àwọn iṣẹ́ ẹ wo àwọn iṣẹ́ tó wà bẹ́ẹ̀ ẹ wo orí YouTube channel láti máa béèrè and then lórí page Facebook wa náà a máa béèrè lórí rẹ̀ náà wo àwọn fídíò tó wà bíbẹ̀ gbogbo àwọn nǹkan tó wà bíbẹ̀ a máa béèrè ìbéèrè mẹ́ta la máa béèrè lọ́la ìwọ́n tó bá ti gbà á fún ẹni one stone kan á fún ẹni làwáfì kan á dẹ̀ fún ẹ á béèrè pé sọlómi lọ́fẹ́ ní àbóníkíní á dẹ̀ fún mẹ́ta fún ẹ pẹ̀lú báàgì bókò ṣe ń jẹ́ tọ́lọ́run á fún èèyàn 5 bẹ́ẹ̀ lọ́la látọ̀ ní àṣẹ bàbá wa Suleiman Ẹgbẹ̀jì ti ìlú Ògbómọ̀ṣọ́ adúgbò ọgbà àtàmújọ mú ètò ìwá sojú mú máa wòran yín wọ́n lè tún rán mi iṣẹ́ sí yín àwọn tó máa káàkiri lọ sọ́dọ̀ àwọn onímọ̀ tá a máa ṣe láìfù fún wọn láwọn bẹ́ẹ̀ yín ẹ̀kàn wọ́n máa sọ wípé ẹ dápẹ́ fún wa ní nọ́mbà kìnnìkan fún wa ní kìnnìkan ẹ̀yin náà sọ́pọ́ọ̀tì wọn gbogbo ẹni tẹ́ wà l'Amẹ́ríkà ìwọ tó lọ́ọ́ ṣẹ́gi ọ̀là fún àfẹ́ kí àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá àfẹ́ kó parun ni nǹkan tí wọn náà bá lágbára ìwọ náà ọlẹ́ sẹ́ẹ̀dì mẹ́sẹ̀gì sí wọ̀ nọ́mbà tá a pè kalẹ̀ yìí ọlẹ́ mẹ́sẹ̀gì wọn ọlẹ́ mẹ́sẹ̀gì bí i ó dà kí lẹ fẹ́ ọlẹ́ sẹ́ẹ̀dì àkáàdì nọ́mbà yín ó dà á fún yín ní iye báyìí ó dà ṣé fóònù lẹ́fẹ́ ṣé ẹ fẹ́ láptọ̀pù ni ṣé ẹ fẹ́ kámẹ́rà ni nǹkan tẹ́ ẹ lè ṣe ní ẹ̀yin náà wá wò ó kéèyàn kan wá fún wọn mọ́tò gbé à ó dà fún yín ní mọ́tò ká wá lẹ orúkọ mọ́ gbogbo ibi tó bá ti ń dé tọ́dọ̀sùn Òṣogbo àwọn tí wọ́n jọ ṣe bí bẹ́ẹ̀ wọ́n gbàdúrà fún wọn kò síbi tó lè dé wọ́n máa gbàdúrà fún wọn ó dẹ̀ máa fi nǹkan ránṣẹ́ sí wọn ó yá gbà ìyọ́nú àwọn àgbà ó yá gba kinní kan ó yá lọ fi fọ́kọ mu gbà lọ fi ṣe kinní kan ó yá lọ gbà lọ fi ṣe kinní kan ìwọ tí Ọlọ́run bá fọ ọ́ tọ́lọ́kàn láti ṣe send message sórí ibẹ̀ yẹn tó ẹ̀ nígbà mi tẹ́lẹ̀ máa pé ẹ dákun ẹ sẹ́ndì nọ́mbà alágbájá fún aláàlẹ́ sẹ́ndì ẹ̀ ó yẹ kí wọ́n lọ sọ pé ẹ dákun ẹ sẹ́ndì àkáǹtì nọ́mbà yín tẹ́ bá ti sẹ́ndì àkáǹtì nọ́mbà wá ti wá sẹ́ndì owó tán ẹ dákun ọmọ nídìí nọ́mbà alágbájá ó wà tí ì ní sọ láti sẹ́ndì ẹ̀ sí ọ. á sọ fún ọ pé àbọ̀sọ fún bàbá àbọ̀bọ̀ fi nǹkan ránṣẹ́ á sọ fún ọ pé àbọ̀bọ̀ fi nǹkan ránṣẹ́ tí a ti gbọ́ bàbá wa Suleiman Ẹgbẹ̀jì àtótán ni wọ́n àtótán dáadáa mo máa sọ àtótán dáadáa ò ní wọ́n mo rẹ̀ kí ọ̀gá mi Táíwò Azam mo rẹ̀ kí gbogbo iléeṣẹ́ nígbà tí tẹlifíṣàn iṣẹ́ yìí náà lásì o à ń pò pọ̀ lọ́wọ́ ni ẹ dákun bàbá wa Suleiman Ẹgbẹ̀jì
wọ́n ní ẹ̀yin èèyàn ẹ máa pe àwọn ẹ máa pe dákun ẹ bá mi tún gírídẹ̀ sọ yẹn ẹ bá mi tún sọ wọ́n sọ wípé torí ẹ̀ làwọn fi sí YouTube torí ẹ̀ làwọn fi ní Facebook page ẹ lọ máa tún wò yóò dára fún wa o bóyá àwọn fẹ́ bá wa sọ̀rọ̀ àbí wọ́n fẹ́ send message àwọn fẹ́ ra product wa 090 20 17 19 99. ọkùnrin tó lè tàdé lé fẹ́ bá ti dojú iṣẹ́ kò lè dágé mọ́ lù dáadáa kò lè tàdé kọlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀. ìfọwọ́kùnrin kéré gbọ́dọ̀ orí ẹ̀ lọ́wọ́ àlùjọ gbọ́ngàn ní solution sọ̀rọ̀ rẹ̀. ó kárí ọkọ mi ohun tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ó ti rí àwọn ọkùnrin tó yá kí lára tá a dá mọ̀ wípé kárakára ní iṣẹ́ àlùjọ gbọ́ngàn náà alcoholic bitters lágọ̀ ara olómi ẹ̀ wá ọlọ́tí ẹ̀ náà wá méjèèjì ló ń ṣiṣẹ́ bí àyíra lágọ̀ ara ó ń mára gbá yagiyagi ó ń fúnni lókun àtàgbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni bí kan ọmọkùnrin bá kéré lọ́dún orí ẹ̀ lọ àlùjọ gbọ́ngàn náà alcoholic bitters ní kò gbẹrura kò dúró déédéé ọ̀pá ìhun náà tọ̀tọ̀ọ̀tọ̀ wàá máa ṣínú bọ̀lẹ̀ tàbí elégbé nígbà bẹ́ẹ̀ àlùjọ gbọ́ngàn náà alcoholic bitters iléeṣẹ́ Suwalot Pharmaceutical Nigeria Limited tó wà ní number 1 Ewu Olóyè Street Ìtàsán ní Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce tó tó ń pákí. ó dàgbà tí gbọ́ yẹn kò ní jù báyìí lọ lórí ètò ní ọjọ́ tuntun ní a tún máa pàdé lọ́la ní aago 10 ọdún tá láti ń lọ lọ́la yẹn náà o a lọ sọ́dọ̀ Ifágbémiró ọmọ Òrìṣàtọ́lá ibẹ̀ là ń lọ lọ́la láago 10 lẹ máa bá wa pàdé níbi ibẹ̀ bá sì wá Ìbàdàn láwà ẹ rí i pé kó tó lọ́la padà á tún padà sí Ìlọrin tó rà ní prógámù kan náà ní alẹ́ ní Ọ̀yọ́ àní prógámù kan ní alẹ́ ní Ọ̀yọ́ ẹ̀yin náà wá wẹ́wọ́ bá ṣe wá ń káàkiri nítorí yín kẹ́ lè rí nǹkan wò kẹ́ lè jàǹfààní ẹ̀yin náà wá wò kó wọ́n á ṣe nǹkan tó lè compensate pé ẹ̀yin ọmọ yìí ẹ̀yin kìíní kan gbẹ̀yìn náà wà lábúrọ̀d ẹ̀dẹ̀ wà ń Dubai ẹ̀dẹ̀ ṣe kìíní kan ọ̀rẹ́ mi tó wà ní Dubai tó ló máa mú mi lọ Dubai ọ̀rẹ́ mi tó wà l'Amẹ́ríkà àkí gbogbo yìí o ẹ ṣé ó dìgbà kan ó dọjọ́ mi ó dọjọ́ rẹ ẹ like page ẹ subscribe sórí YouTube wa bẹ́ẹ̀ ṣe ń ṣe yóò dára fún yín o.